ò sọ̀rọ̀ tàbùkù Olúbàdàn o, ọmọ ni mo sì jẹ́ sí ọba Rashidi Ládọjà. Báyọ̀ Adélábù sọ̀rọ̀ síta lẹ́yìn tí wọ́n ní ó má sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí Olúbàdàn nítorí òṣèlú. Lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn kan mà sọ wípé mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti ohun àmúṣagbára tẹ́lẹ̀ Adébáyọ̀ Adélábù ti bu ẹnu àtẹ́ lu Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Ìròyìn náà sọ wípé níbi ìpàdé ọ̀rọ̀ òṣèlú kan báyìí tó máa wáyé lágbègbè ìjọba ìbílẹ̀ ìlà oòrùn gúúsù Ìbàdàn, ó ní wọ́n ní Adélábù ti sọ fún àwọn tó wà níbẹ̀ pé Olúbàdàn ìlú Ìbàdàn ọba Rashidi Ládọjà tó fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ló wà nídìí bí ẹgbẹ́ òṣèlú APC bó ṣe kùnà láti borí lásìkò ìdìbò gómìnà tó máa wáyé lọ́dún 2019. Ọ̀rọ̀ yìí ti fa ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà eléyìí tó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn ilẹ̀ Ìbàdàn kó máa fi ohùn ránṣẹ́ sí mínísítà tẹ́lẹ̀ náà pé ọ̀rọ̀ àbùkù sí Olúbàdàn ó ju ẹnu rẹ̀ lọ. Ọ̀rọ̀ nípa ẹni tí yóò ṣojú fún ẹgbẹ́ òṣèlú APC lásìkò ìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2027 ó ti ń gbéná sójú kẹ̀kẹ́kẹ́ báyìí pẹ̀lú bí gbogbo àwọn olùdíje bí wọ́n ṣe ń gbìyànjú láti ṣe kí òun wà lọ́kàn aráàlú gẹ́gẹ́ bí ẹni tó yẹ. Èyí sì ti wá ń fa ọ̀pọ̀lọpọ̀ gbùngbùngbùn àti ìfàǹfà lágbo òṣèlú ẹgbẹ́ òṣèlú náà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ìròyìn tó jáde níbi ìpàdé òṣèlú tí Adélábù ti sọ̀rọ̀ náà ó ní wípé ó fi ẹnà ó fi sọ̀kọ̀rọ̀ sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà pẹ̀lú ọ̀rọ̀ tó mà sọ náà. Ohun tí ọ̀pọ̀ ń sọ ni pé ọba Ládọjà ó wà lára àwọn igi lẹ́yìn ọgbà fún Sarafadeen Ali tí òun pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ ń díje fún àsíá ẹgbẹ́ òṣèlú APC láti ṣojú rẹ̀ nínú ìbò gómìnà ìpínlẹ̀ náà tó ń bọ̀. A ò ní gbà kí ẹnikẹ́ni kó fi tipá yan olùdíje lé wa lórí. Adélábù ní ìlànà tiwantiwa lẹgbẹ́ òṣèlú náà nílò láti lè kógojá nínú àwọn ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà. Lẹ́yìn tí ọ̀rọ̀ náà ti wá di èyí tí àwọn èèyàn tí wọ́n gbà bí ẹni gbàgbà ọtí pàápàá àwọn èèkàn ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́, olóyè Adébáyọ̀ Adélábù ó ti wá ṣàlàyé pé òun ò jẹ́ tàbùkù Olúbàdàn bí ó ti wulẹ̀ kó mọ. Adélábù ní irọ́ tó jìnnà sí òtítọ́ ìní ohun táwọn èèyàn ń sọ káàkiri. Ó ní ara ọ̀nà láti pagidínà ìgbésẹ̀ òṣèlú òun ni bíi bàbá ìní Olúbàdàn jẹ́ sí mi, kò sì sí àìdọ́gba kankan nípa òṣèlú tó lè ba okùn àjọṣepọ̀ náà jẹ́. Lóòótọ́ ìhà òṣèlú tí a fi sí ilé iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n èyí kò fi ìgbà kankan da omi àlàáfíà àjọṣepọ̀ àárín wa rú. Adélábù òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí wọ́n wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Àánú Ọlọ́run bá rèé yóò wá ẹ̀mí àti rí àmín.